àwọn olùgbé ìjọba ìbílẹ̀ mẹ́fà wọ́n ṣe ìwọ́de nílùú Ìbàdàn. Wọ́n fi ẹ̀sùn kan Mákindé pé ó ta ilẹ̀ máwọn lórí ó sì tà fáwọn abúlẹ̀sowó torí ó fẹ́ la ọ̀nà. Àwọn olùgbé ìjọba ìbílẹ̀ mẹ́fà nílùú Ìbàdàn tí ń ṣe olú-ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ òun ni wọ́n máa fi ẹ̀hónú wọn hàn ní ọjọ́ Ajé Monday tí ń ṣe ọjọ́ 10 oṣù kọkànlá ọdún 2025 tá a wà nínú rẹ̀ yìí. Kókó ẹ̀hónú náà ó ní bí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ bó ṣe ń gbìyànjú láti wó ilé wọn lulẹ̀ torí ojú ọ̀nà olóbìrípo sákúlà tó fẹ́ là. Àwọn olùgbé ìjọba ìbílẹ̀ Ẹgbẹ́dá, Ìdó, Akínyẹlé, Ọ̀nàrà, Lágẹ̀lú àti Olúyọ̀lé ó ní wọ́n máa kó ara wọn jọ sí iwájú iléeṣẹ́ ìjọba lọ́gbà sẹkítẹ́rìàtì láti ṣe ìwọ́de náà. Ìdí mà ní wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ó fẹ́ mú 500 mítà ilẹ̀ sí apá ọ̀tún àti òsì ní òpópónà òbírípo circular road tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ń ṣe lọ́wọ́. Àwọn olùfẹ̀hónúhàn náà ó ní wọ́n bẹ̀rẹ̀ ìwọ́de láàárọ̀ ní agbègbè Ìwó road tí wọ́n sì dá lílọ bíbọ̀ ọkọ̀ dúró ní ojú pópónà. Bákan náà àwọn apá kan olùfẹ̀hónúhàn náà wọ́n wá sí iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n sì gbé ọ̀pọ̀lọpọ̀ àkọlé lọ́wọ́ láti fi àìdùnnú wọn hàn sí ìgbésẹ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí. Àwọn olùgbé ìjọba ìbílẹ̀ mẹ́fà ọ̀hún wọ́n máa ṣàlàyé pé bí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó bá tẹ̀síwájú pẹ̀lú ìgbésẹ̀ rẹ̀ yìí ó lé ní èèyàn 300,000 tí yóò di aláìnílé lórí ní ìjọba ìbílẹ̀ mẹ́fà tí òpópónà yóò gbà kọjá. Nínú ìfọ̀rọ̀wérọ̀ tí ọ̀kan lára àwọn olùfẹ̀hónúhàn náà tó máa ṣe pẹ̀lú àwọn oníròyìn, Ọmọọba Níyì ó ní gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀ẹ̀rọ Ṣèyí Mákindé ó mà ti kùnà láti mú ìlérí rẹ̀ ṣẹ pẹ̀lú bí àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ tó rí sí ilégbèé àti ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n gùn lé wíwó àwọn ilé àwọn o. Níyì má tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé ọjọ́ 7 ni àwọn olùgbé agbègbè ìjọba ìbílẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà tí ọ̀rọ̀ náà kàn ó ní wọ́n fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti yí ìpinnu rẹ̀ padà. Láì jẹ́ bẹ́ẹ̀ àwọn kò ní sinmi ìfẹ̀hónúhàn náà kò sì ní dópin. Ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé inú àwọn dùn bí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ bó ṣe ń ṣe òpópónà márosẹ̀ circular road náà, ṣùgbọ́n ìgbésẹ̀ ìjọba láti mú ju mítà 75 tó wà nínú ìwé àkọsílẹ̀ ṣáájú ó ní kò dùn mọ́ àwọn nínú. Níyì tẹ̀síwájú wípé ọjọ́ 7 la fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti jáde bá wa sọ̀rọ̀, pàápàá jùlọ gómìnà Ṣèyí Mákindé tí wọ́n bá kọ̀ láti bá wa sọ̀rọ̀ lórí rẹ̀. Ìfẹ̀hónúhàn náà kò mà ní tán o. Azeez Abbas, ọ̀kan lára àwọn tó ṣe ìfẹ̀hónúhàn náà, ó ní ilẹ̀ tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó fẹ́ gbà lọ́wọ́ àwọn ó mà tó plọ́ọ̀tì ilẹ̀ 20 sí apá ọ̀tún àti 20 plọ́ọ̀tì sí apá òsì. Ìgbésẹ̀ yìí yóò sọ ọ̀pọ̀ èèyàn di aláìnílé lórí. A sì ní ẹ̀rí tó dájú wípé ìjọba ti ta ilẹ̀ fún àwọn abúlẹ̀sowó lára àwọn èèyàn tí wọ́n máa wó ilẹ̀ wọn lọ́dún tó kọjá. Owó gbà má bínú tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fún wọn kò tó ra ilẹ̀, dípò tí yóò máa kọ́ ilé míì. Níbo ni ìjọba ti fẹ́ jẹ́ kí á bẹ̀rẹ̀, àbí bo níjọba fẹ́ jẹ́ ká máa sùn? Àwọn olùwọ́de náà wọ́n wá ṣèlérí o láti tẹ̀síwájú nínú ìfẹ̀hónúhàn náà títí tí ìjọba yóò fi tẹ́tí sí ẹ̀bi àwọn o. À ń bẹ gómìnà Ṣèyí Mákindé náà láti tẹ́tí gbọ́ ọ̀rọ̀ àwọn aráàlú torí pé tí wọ́n bá wọlé mẹ́lòmíì lórí ó lè má kọ́lé mọ́ títí tí ó fi kú láéláé. Ẹ dákun gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ tẹ́tí gbọ́ ìfẹ̀hónúhàn àwọn èèyàn, aburú ò ní ṣe wá o. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o, a kú iṣẹ́ tàná, a dẹ̀ kú iṣẹ́ tòní náà. Ọlọ́run ó fi èrè sí iṣẹ́ mi àti yín o lágbára Elédùmarè.